tó kábíyèsí ọlọ́run àgbà alápá kábíkábí ọ̀nìkan gbẹmọ rẹ̀ níjà. Ọlọ́run tó ti wà káyé tó wà, ọba tó wà nígbà táyé ń bẹ, ọlọ́run tí ọ̀tún máa wà nígbà táyé ò ní sí mọ́. Ọlọ́run tó fọ̀run ṣebùgbé, tó fi ilé ayé ṣàpótí ìtìsẹ̀, ó ń gbé nínú ọ̀run, ó wá fìdí ayé sọlẹ̀ sórí omi kà táyé ò sì lè yé rárá. Ọlọ́run arúgbó ọjọ́, àdàgbà má tẹ̀pá, ọlọ́run ìgbàanì, ọlọ́run ọba tó kó àwọn ọmọ Ísírẹ́lì tó mú wọn lọ sílẹ̀ ìlérí, tó tún mú wọn lọ sílẹ̀ ìmúṣẹ. Dákun mọ́sà ìmúwa délẹ̀ ìmúṣẹ ayé wa. Ọlọ́run mi, ṣèbí wọ ló pàǹtẹ̀tẹ̀ sánmọ̀ tí ò jábọ́, tó fìdí ayé sọlẹ̀ sórí omi kà tí ò sì lè yé rárá. Mímọ́ mímọ́ lóde ọ̀run, ọlọ́run àgbà, ọba tí ń fọba jẹ, ọba tí ń rọba lóyè, ọba lórí gbogbo ọba ni Jèhófà jèrè. Ọlọ́run mojúbà rẹ o, ìbà rẹ o mẹ̀sáyà. tó gbogbo ẹ̀yin tí tún ń gbọ́ mi lónìí, èmi àyànfẹ́ yín, olólùfẹ́ yín, ọmọ yín náà ni mo tún dé kàbí èbó fẹnu ọkọ̀ sọlẹ̀ tá à ń pè ní àdìtú ọ̀rọ̀. Àdìtú ọ̀rọ̀ ni mo tún dé kà sórí ìkànnì yìí, Àdìtú ọ̀rọ̀ TV. Gbogbo ẹ̀yin tí bá ń gbọ́ mi nílé lóko lẹ́yìn odi, mo kí yín o. Ṣe mọ̀ pé bí mo ti máa ń sọ, ẹni tó bá kọ̀ tí ò kí mi kú ilé, onítọ̀hún ti pàdánù káàbọ̀ nu. Gbogbo ẹ̀yin tí ń gbọ́ mi, ẹ̀yin àyànfẹ́, mo kí yín, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú àjálẹ́ ní gbogbo ibi tí kíkì mi bá ti bá kó wà wá àti àsìkò tó bá bá wà níbi tá a bá wà. Ẹ kú bẹ́lẹ́dùwà ti pé orí o. Mo kí gbogbo wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà lónílé lálejò. Gbogbo ẹ̀yin tí ń ṣe tiwa láṣẹ Èdùmàrè, Elédùmarè ò ní fi yín sílẹ̀. Gbogbo ẹ̀yin tó jẹ́ tiwa tí ń ṣe tàdìtú ọ̀rọ̀, Elédùmarè ò mọ̀ ní fi yín sílẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń tọwọ́ bàpò tẹ́ ń mówó jáde, iná ò ní tánwó yín. Bẹ́ẹ̀ ṣe ń mówó jáde tẹ́ sì lọ́ fi ń ra dátà, tẹ́ fi ń wò mí, tẹ́ sì fi ń gbọ́ mi ní gbogbo ìgbà tí àsìkò, tẹ́ sì tún fọ́lò péjì wa láṣẹ Èdùmàrè. Wàhálà ìdààmú kò ní jẹ́ ti yín tàyà tọmọ tẹbí tará tilétilé. Gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pátápátá nílé lóko lẹ́yìn odi láṣẹ Èdùmàrè. Wọn ò ní rùkú yín wálé, wọn ò ní ròkú ọmọ ká yín mọ́lé. Gbogbo ẹ̀yin tó wà lórílẹ̀-èdè Nàìjíríà tẹ́ sì ń gbọ́ mi láṣẹ Èdùmàrè. Wàhálà ìdààmú oríṣiríṣi àwọn nǹkan tí ń lọ ní Nàìjíríà tí ò dùn mọ́ gbogbo kó wa nínú, Elédùmarè ó bá wa fòpin sí. Ayọ̀ àtàlàáfíà ní gbogbo ọ́fíìsì ọdún tí ń bọ̀ yìí láṣẹ Èdùmàrè. Lẹ́ẹ̀kan sí èmi ọmọ yín àyànfẹ́ yín, olólùfẹ́ yín náà ni Àdìtú ọ̀rọ̀. tó mo tún dé láàárọ̀ yìí o. Gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, gbogbo ẹ̀ pátápátá ni gbogbo ènìyàn ń gbọ́, tí gbogbo wa sì ń gbọ́, tá a sì ń rí. Ṣé ẹ mọ̀ pé a gbọ́dọ̀ fi ọwọ́ òsì júwe ilé baba tó bí wa lọ́mọ? Èmi ọmọ wọn nílùú Yàkóyó ní Ifẹ̀ North local government ni. Mo kí gbogbo ẹ̀yin èèyàn mi tí ń bẹ níbẹ̀ ọ̀hún. Mo kí gbogbo ẹ̀yin ọmọ tó ń kẹ́rẹ́. Olúwa tẹ̀dó, ìlú tólúwa jókòó tó tẹ̀dó sí. Ìlú tó bí wa sí tá ti ṣe kékeré wa nu. Láṣẹ Èdùmàrè, ìlú náà ò ní dàrú. Gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ ilé Ifẹ̀ pátápátá, mo kí yín. Ifẹ̀ ò ní dàrú, Ifẹ̀ òye, ibi tójúmọ́ ire ti mọ́ káàkiri gbogbo àgbáyé. Mo lọ sí èèyàn níwà kó nílé bàbá kọ́mọ́ ní tìyá. Ẹ dákun, ẹ jẹ́ ń fẹsẹ̀ kan tara ṣàṣà kí n ṣe adé ìlú ìyá tó bí mi lọ́mọ lọ́hùn-ún nílùú Abẹ́òkúta lógùn state. Mo kí gbogbo yín o. Gbogbo ẹ̀yin Ẹ̀gbá lísàbí, láṣẹ Èdùmàrè, Ẹ̀gbá ò ní dàrú, Ẹ̀gbá ò ní bàjẹ́. Ẹ̀gbá ti wà kí Nàìjíríà tó wà. Ìlú Ẹ̀gbá ò ní dàrú. Gbogbo ilẹ̀ Yorùbá, ilẹ̀ káàárọ̀ òjíire, mo kí gbogbo yín. Ẹ kú kàlẹ̀, ẹ kú bẹ́lẹ́dùwà ti pé orí. Gbogbo ẹ̀yin tí ń ṣe ti Yorùbá nation, mo kí gbogbo yín láṣẹ Èdùmàrè. Ẹ̀jẹ̀ ọ̀dàlẹ̀ látẹ̀délẹ̀ lérí. Lẹ́ẹ̀kan sí èmi ọmọ yín àyànfẹ́ yín, olólùfẹ́ yín náà ni Àdìtú ọ̀rọ̀ ni mo tún dé. Nǹkan ń ṣẹlẹ̀, nǹkan kan ní dúníyàn. Ẹ dákun, ẹ jẹ́ ń ṣe atara ṣàṣà kí n ṣe a lọ fún ọ̀mọ̀ràn kékeré fẹ́rẹ́ jógí mo fẹ́ fún àwa tá a jẹ́ ọ̀dọ́. Ẹ dákun, nípa ká mọ̀ ṣẹgbẹ́, ẹgbẹ́ akọ̀yà ìlẹ́gbẹ́ báyìí. Ẹgbẹ́ yìí bẹ́ẹ̀ bá wọ̀ ọ́, obìnrin girlfriend rẹ tí wọ́n ti gbà,
àbọ̀ gbà padà. Bọ́ ọ bá wọ ẹgbẹ́ báyìí báyìí, owó tó níhun ó lówó. Bọ́ ọ bá wọ ẹgbẹ́ báyìí, á mú ọ délé babaláwo tó ti ṣògùn owó, tó ti ṣẹ́ṣọ owó tí ìwọ náà ó lówó tó lókìkí láwùjọ. Ẹ dákun ẹ má gbàgbé pé bá a bá fi ìkánjú lábẹ́ ẹ gbóná ó lè jóni láhàn. Bá a bá tún wá tọ́ ọbẹ̀ náà wò padà tí nǹkan bá ti jóni láhàn tán, ẹ̀já rántí pọ́bẹ̀ wọn ò ní dùn lẹ́nu mọ́. Gbogbo ẹ̀yin tí ń kánjú wówó mo kí yín o. Má já lé ìlẹ̀kẹ̀, má já síbì kan, má já síbì kan ṣe ẹ mọ̀ pé bìkan náà ni ó padà wá já sí. Ẹ bá ti kánjú wówó ìtọ́jú gbogbo kó wa wọ́n bá ti rí pátápátá. Ẹ̀já mọ̀ pé àwọn ni wọ́n fọwọ́ ara wọn fà á. Ẹni tó bá sì ṣògùn owó tó bá lówó láyé ṣe ẹ mọ̀ pé àti kọ́ ọmọ lóde ọ̀run pé yóò padà lówó láyé náà ni. Àmọ́ sùúrù ṣẹ́jú kan, sùúrù àti ìkánjú ṣe ẹ mọ̀ pé kì í sọgbọgba. Sùúrù ju ìkánjú lọ ní gbogbo ọ̀nà. Ẹ̀gbọ́n ni sùúrù, àbúrò ni ìkánjú. Gbogbo ẹ̀yin tí ń gbọ́ mi lọ́tùn lósì, ẹ̀yin ọmọdé, ẹ̀yin àgbà, gbogbo ẹ̀yin ọ̀dọ́ òní síbílísíbílí tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń yọ tó jẹ́ pé wọ́n ti initiate yín sínú ẹgbẹ́ kan. Ẹ mọ̀ pé inú ẹgbẹ́ tẹ́ ẹ bá initiate yín sí yóò nira fún yín láti sọ pé ẹ fẹ́ kúrò ńbẹ̀ ẹ ṣe mọ́ torí ẹ ti màṣírí wọn. Tó dàbí pé ó fẹ́ máa dorílẹ̀-èdè Nàìjíríà rúnú ní báyìí. Mohbad, ikú Mohbad, láṣẹ Èdùmàrè, Elédùmarè ó tu ìyá tó bí lọ́mọ nínú. Elédùmarè ó tu bàbá tó bí lọ́mọ nínú. Gbogbo ẹbí ará àtọ̀rẹ́ Mohbad, Elédùmarè ó tu gbogbo yín nínú. Mohbad, ẹjẹ́ á wò ó, ẹjẹ́ á lọ sórí ọ̀rọ̀ Mohbad ní fẹ́rẹ́ jógí. Tá a bá ní ká wò ó, ọ̀rọ̀ ó ṣe kóòtù kò ṣe kóòtù. Ó wà nínú ikú tó pa Mohbad. Gbogbo wa la mọ̀, gbogbo wa la sì ti gbọ́ gbogbo ohun tí ń lọ ní social media pátápátá. Báyìí a ti rí pé àwọn ọlọ́pàá wọ́n ti ṣèlérí pé àwọn ò wú òkú Mohbad báyìí. Ó ṣeé ṣe kó jẹ́ àárọ̀ yìí ni wọ́n ó wú. Wọ́n ti pinnu pé gbogbo ìgbésẹ̀ tó bá yẹ káwọn ó gbé pátápátá, wọ́n ní gbogbo ẹ̀ pátápátá ń làwọn ó gbé tí ó sì ní pẹyọ kan láti lè mọ irú ikú tó pa Mohbad. tó bàbá Mohbad, èmi ò bú yín o, wọn ò sọ pé bẹ́ẹ̀ ṣe ò dáa. Àmọ́ bẹ́ẹ̀ bá ní nǹkan burúkú lọ́kàn gan nígbà tọ́mọ yín tó déédéé fò sánlẹ̀ tó kú lójú yín, ẹ ní rírú ẹ̀ mọ́ bàbá láṣẹ Èdùmàrè. Tọ́mọ yín tó kú, tẹ́ ẹ sì mọ̀ pé public figure lọmọ náà, tẹ́ ẹ mọ̀ pé ìràwọ̀ lọmọ náà, ẹ mọ̀ pọ́mọ yìí òótọ́ ọmọ yín ni, àmọ́ kì í tún sọmọ yín nìkan, ọmọ gbogbo ayé ni. Ọmọ yìí láwọn ọ̀wọ́ tí ń kó lẹ́yìn kiri. Òun gan tó ní àwọn tó tún jù lọ tó jẹ́ pé ń ṣe yẹsà fún, tó jẹ́ pé wọ́n fẹ́ mọ irú ikú tó pa. Ọmọ yìí ó bímọ, ọmọ yìí sì níyàwó. Ṣé ẹ sì mọ̀ pé béèyàn bá ti níyàwó nílẹ̀ Yorùbá tó sì tún ti bímọ, ìyàwó ẹ̀ náà tún láṣẹ lórí ẹ̀. Wọ́n béèrè pé bó ló ṣe fẹ́ ká ṣe nǹkan ọkọ ẹ báyìí báyìí báyìí. Nígbà tí ọmọ náà sì kú tí bàbá rẹ̀ sì sọ pé dandan láàjọ́ kejì nìkan sòkú ẹ̀ bí òkú mùsùlùmí tí èyí sì sòkú mùsùlùmí bó ṣe mùsùlùmí gan. Nígbà tọ́rọ̀ ọmọ náà ti ní nǹkan lórí, ó yẹ kí wọ́n gbé lọ sí mọ́ṣúárì ni, kí wọ́n dẹ́pọ́sìtì ẹ̀ sí mọ́ṣúárì, kí wọ́n gbé síbẹ̀ pé a máa ṣe iṣẹ́ ìwádìí kékeré lórí ẹ̀. Kò yẹ kí wọ́n sáré sin báwọn. Àmọ́ báwọn ní ìwádìí bí wọ́n bá ṣe tán tí wọ́n ṣèwádìí iṣẹ́ mọ̀ pàtì wọ́ọ̀kù kò gbà wọ́n lójú rárá. Wọ́n wò wọ́n sì ṣe autopsy, gbogbo nǹkan tó yẹ kí wọ́n ṣe pátápátá ni wọ́n ṣe láti mọ irú ikú tó pa. Torí nísìnyí ó sì ṣókùnkùn sọ́mọ aráyé, ó ṣókùnkùn sọ́mọ orílẹ̀-èdè Nàìjíríà, ó ṣókùnkùn sí ẹbí, ó ṣókùnkùn sọ́rẹ̀ẹ́, ó ṣókùnkùn sára, ó ṣókùnkùn sáwa gan tá à ń sọ̀rọ̀ yìí pé irú ikú wo ló déédéé mú irú ọmọ báyìí lọ. Àmọ́ ṣé ẹ mọ̀ pé kó tó di pópó ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ló ti ṣẹlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ní ti ń ṣẹlẹ̀ tọ́mọ yìí gan ti sọ̀pọ̀lọpọ̀ fídíò síta pé bóun bá kú lágbájá ni ẹ mú, bóun bá kú tàmẹ̀dò ni ẹ mú. Ìyá rẹ̀ gan sì jáde tí ìyá rẹ̀ gan sọ̀rọ̀ pé ọmọ òun ò ní fọkànbalẹ̀. Ó ti pẹ́ láti ìgbà báyìí 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 lọmọ yìí ò ti ní fọkànbalẹ̀ ni. Ọmọ yìí tọ́rọ̀pọ̀lọpọ̀ tó ń sọ pé ó ya wèrè, ó ní mental problem. Àmọ́ ìyá tó bí lọ́mọ ní ó ní mental problem. Nígbà tó wà lọ́sípítù gan, ìyá náà ń lọ dúró tì í, kò ní mental problem àmọ́ kò ní fọkànbalẹ̀. Ọmọ mi ò ní sinmi o, ọkọ ọmọ mi ò balẹ̀. Gbogbo ìgbà tí wọ́n parọ́ oríṣiríṣi mọ́,
mi ò lè sọ̀rọ̀ torí wọ́n fún mi lágbára láti sọ̀rọ̀. Mo béèrè lọ́wọ́ ọmọ mi pé kí ló ṣẹlẹ̀. Mo sì pe ọmọ mi ní àárọ̀, ó fún mi lówó pé kí n lọ sí hospital yẹn ni mo ti pè é. Ló ní mọ́mì nǹkan máa ń ṣẹlẹ̀. Kí gan ló dé tọmọ yìí ò fi ní fọkànbalẹ̀? Ara nǹkan tá à ń sọ náà nù, ká máa ṣẹgbẹ́. Lóòótọ́ látayébáyé kan tó bí àwọn baba ńlá tó bí baba wa làwọn oríṣiríṣi ẹgbẹ́ ti wà. Oríṣiríṣi ẹgbẹ́ awo ló wà, oríṣiríṣi ẹgbẹ́ ìmùlẹ̀ ló wà tó jẹ́ ti Yorùbá. Oríṣiríṣi àwọn ẹgbẹ́ ìyá wa náà ló wà. Àwọn míì wọ́n á sọ pé ẹgbẹ́ òṣòròmọ̀gà, wọ́n á sọ pé òṣòròmọ̀gà ìsàjẹ́ o. Ẹni tó bá abiyamọ tí bá ń tọ́jú ọmọ òní wọ́n ń pè lóṣòròmọ̀gà. Àwọn tó jẹ́ pé wọ́n ń bọ́ mọ́ ṣòro níbi tó ti ga, àwọn gangan là ń pè ní àwọn ìyá mi. Wọn èé ṣe pé ẹgbẹ́ àjẹ́, ṣùgbọ́n ẹgbẹ́ pé oríṣiríṣi. Ẹgbẹ́ míì wà tó jẹ́ pé wọ́n ń dáàbò bo ọmọ. Ẹgbẹ́ míì wà tó jẹ́ pé wọ́n ń dáàbò bò ìlú. Ẹgbẹ́ míì wà tó jẹ́ wípé ẹgbẹ́ akọ̀yà ni wọ́n pera wọn. Ṣé mọ̀, wọ́n wá modernize ẹ̀ láyé òde òní. Òun làwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ wa ni wọ́n ń pè ní cultist lóde òní báyìí. Nígbà tó bá sọ wípé ẹgbẹ́ kóòtù, ẹgbẹ́ ayé confraternity, àwọn kan ń pera wọn ní black cat, àwọn kan ń pera wọn ní bùká, àwọn kan ń pera wọn ní kúlíkúlí. Oríṣiríṣi ẹgbẹ́ ìmùlẹ̀ tí wọ́n ń pè ní cultist ló wà. Mo tiẹ̀ rí nǹkan kan láàárọ̀ yìí náà ni. Wọ́n sọ pé kí n kàn sọ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́mọdé ṣébélé àtọkùnrin àtobìnrin àtàwọn ọlọ́kadà ní tó wà ní gbogbo àgbègbè Ìjẹ̀bú mọ́ Ṣàgámù, wọ́n ní gbogbo wọn ló ti fẹ́ ya cultist tán. Pé gbogbo wọn ló ti join ní ẹgbẹ́ ìmùlẹ̀, ẹgbẹ́ cultist. Kí làwọn fẹ́gbẹ́ ṣe? Ṣé ẹ mọ̀ pé àwọn ẹgbẹ́ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Bí ọmọ ẹgbẹ́ kan bá sì wà, ṣe mọ̀ pé gun ọmọ gùn wọ́n ni. Bọ́mọ ẹgbẹ́ kan bá wà tó bá sọ pé lágbájá gbàyàwó mi, tó jẹ́ pé ẹni tó gba girlfriend ẹ̀ ọ̀hún, èyí òun jẹ́ ọmọ ẹgbẹ́ kan tó jẹ́ ọmọ ẹgbẹ́ míì tèé ṣe tiwọn. Ṣé ẹ mọ̀ pé wọ́n ó fẹ́ kọ̀yà fún pé ọmọ ẹgbẹ́ wa ni wọ́n gbàyàwó lọ́wọ́ ẹ̀, àní gbà. Nígbà tó òun bá lọ bá tọ̀hún pé ọ̀gbẹ́ni ó yá fìyàwó mi lẹ̀ tó ṣe léṣe, bóyá kò tiẹ̀ pa gan tó ṣe léṣe. Ṣé ẹ mọ̀ pé báwọn ẹgbẹ́ tọ̀hún náà bá rí, wọ́n sọ pé ẹ̀gbin gbùn, ẹ̀gbin léléyìí. Àwọn ẹgbẹ́ lágbájá kí lẹ̀yin ní, kí lẹ jẹ́ àwa lágbára jù yín lọ, àní gbà. Ẹ̀sẹ̀ ọmọ ẹgbẹ́ wa léṣe bí wọ́n ó ṣe mú tọ̀hún nu táwọn náà sọ pé àwọn fẹ́ retaliate. Wọ́n ó bá mú, wọ́n ó bá pa. Nígbà wọ́n bá pa, wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ kaskọ́ọ̀sì nù. Ìyún ní máa ń fàjà, ní máa ń fa wàhálà. Kì í ṣe obìnrin nìkan ní ń fa gbogbo eléyìí o. Ẹ mọ́ sì mí gbọ́ o. Oríṣiríṣi nǹkan ló lè fà á. Kódà wọ́n lè mọ wá gbára níbì kan. Wọ́n lè lọ síbi ilẹ̀ kan. Kí yẹn sọ pé bàbá tó bí mi lọ́mọ ló ní ilẹ̀ báyìí. Kí yẹn sọ pé bàbá tó bí tèmi lọ́mọ ló ní ilẹ̀ báyìí. Ta ni ọ̀gàn? Ọmọ ta ni wọ́? Àwa làwa ní Ìkòròdú, àwa làwa ní Ládégà, àwa làwa nìkan. Wọ́n sọ pé yìnbó, àwa làwa lágbára là ń control bí wàhálà ó ṣe ṣẹlẹ̀ nù, wọ́n ó bá tún máa para wọn. Èyí nù ni wọ́n ó fi lọ mọ́ mú oríṣiríṣi àwọn nǹkan ìjà bí ìbọn ìléwọ́, ọ̀bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n kàn máa fi para wọn. Ibẹ̀ ni wàhálà ti ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ náà ló ṣẹlẹ̀ wọ inú ẹgbẹ́ àwọn olórin tàkasúfèé. Ilé ayé tá a wà yìí, gbogbo ẹ̀yin tí ń gbọ́ mi, gbogbo ẹ̀yin tí ń wò mí láṣẹ Èdùmàrè, ẹ mọ̀ ní kúkú òjijì, ẹ̀ ní kúkú gbóná, ẹ̀ ní bá wọn kúkú àjọkú, ẹ̀ ní bá wọn kúkú ọ̀wọ̀wọ́, ẹ̀ sì ní bá wọn kúkú àpalàdọ̀. Bí mo ṣe ń sọ bẹ́ẹ̀ náà ni ó sì ṣe máa rí, nítorí pé àṣẹ ń ti Èdùmàrè. Mohbad, ikú Mohbad, nǹkan tó jẹ́ pé gbogbo wa ò tí ì mọ̀ tí ó padà tẹ̀yìn ẹ̀ jáde ni. Ọ̀rọ̀ yìí ò lágbára lórílẹ̀‐èdè Nàìjíríà. Ikú Mohbad yìí ó jẹ́ nǹkan tó jẹ́ pé gbogbo ẹ̀yin tí ń gbọ́ mi, gbogbo ẹ̀yin abiyamọ láṣẹ Èdùmàrè, ẹ̀ ní fọwọ́ yín gbọ́mọ yín sin, ẹ̀ sì ní mọ sàárè ọmọ láṣẹ Èdùmàrè. Ikú Mohbad yóò tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí síta. Ikú Mohbad yóò tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí síta. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọlọ́pàá Nàìjíríà. Mo sọ nígbà kan nínú ọ̀rọ̀ mi, mo ní ọlọ́pàá Nàìjíríà ń ṣiṣẹ́, àwa la mọ̀. Bọ́lọ́pàá Nàìjíríà, àwọn nǹkan kan ń bẹ tó jẹ́ pé béèyàn bá kú síbì kan, béèyàn ò bá ì tí ì kọjá níbi téèyàn kú sí ọ̀hún, tí wọ́n lọ pọlọ́pàá tí wọ́n sì tí ì fọwọ́ kan òkú ọ̀hún,
báwọn ó ní nǹkan kan tẹ́lẹ̀ báwọn ọlọ́pàá máa ń ṣe tó jẹ́ pé wọ́n ó fi sí gbogbo àyíká bẹ̀, wọ́n ó wò ó, wọ́n ó gbé nǹkan lọ sórí sísítẹ̀mù. Nígbà tí wọ́n ó bá fi gbé jáde, wọ́n ó mọrú ẹni tó pa ẹni tó kù, wọ́n ó mọ̀ ni. Ó wà ní gbogbo orílẹ̀-èdè, pàápàá jùlọ láàrin ọlọ́pàá Nàìjíríà. Ẹ dákun, ẹja mọ ṣùgbọ́n àwọn ọlọ́pàá Nàìjíríà wọ́n ń ṣiṣẹ́. Ẹ mọ̀jà sọ pé àwọn ọlọ́pàá yìí ò ṣiṣẹ́. Ọ̀gá ọlọ́pàá kan ló sọ lánàá, ṣe mọ̀ pé wọ́n ti sọ wípé gbogbo ìwádìí, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wà ní social media, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ Mohbad tẹ́lẹ̀ nígbà ayé ẹ̀, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ ọ̀pọ̀lọpọ̀ àṣírí nípa ẹ̀, kó ń kálukú ọ wá mọ mú jáde wá wípé àwọn ó sì sí àwọn ibi iṣẹ́, wọn ó sì mọ irú ẹni tó pa. Ẹ ń bá ń sọ pé Naira Marley, ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé Naira Marley ló pa, ọ̀pọ̀lọpọ̀ sì ń sọ wípé ìkejì Naira Marley ń ló pa Mohbad. Ẹni tó pamọ́ lójú èèyàn, ṣe mọ̀ pé kedere ni lójú Elédùmarè. Ó ṣòun ló pa, kì í ṣòun ló pa, a sì lè pè wọ́n ní suspect ni, ń làwọn ọlọ́pàá máa ń sọ. Ọlọ́pàá èé dédé tètè sọ pé lágbájá tí wọ́n yín tètè jump into conclusion. Wọ́n á sọ pé ẹni báyìí suspect ni, àfìgbà tí wọ́n bá tó gbé lọ ilé ẹjọ́ tí wọ́n dájọ́ fún, tí wọ́n tó confirm ẹ̀ pé lágbájá ló pa lágbájá, tàmẹ̀dò ló pa tàmẹ̀dò. Ìgbà náà ni wọ́n tó wá ṣèdájọ́, ni wọ́n tó wá sọ wípé criminal ni, wọ́n tó wá sọ wípé killer ni, wọ́n tó wá sọ pé nǹkan báyìí 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 ni. A sì rí báyìí, a rí pé ọ̀pọ̀lọpọ̀ ló ti ń dẹ̀yìn lẹ́yìn Naira Marley. Don Jazzy àti Bùdúṣẹ́ mọ̀ wípé wọ́n ti unfollow Naira Marley. Ó kù 7 million followers, ojoojúmọ́ ni followers wọ́n sì ń lọlẹ̀. Ọ̀gá mi Oríyọmí Hamzat, ìdájọ́ òdodo ní gbogbo ìgbà. Nígbà tí ọ̀rọ̀ Oríyọmí Hamzat bá ń wá sí mi lọ́kàn, ìdájọ́ òdodo ni mò ń tún sọ sí mi lọ́kàn. Tí n bá gbọ́ Oríyọmí Hamzat, nǹkan wá sì pé fún mi pé ìdájọ́ òdodo láṣẹ Èdùmàrè. Àgídìgbo rédíò kò ní jóná, iléeṣẹ́ Àgídìgbo rédíò nìbàdàn ò ní jóná láṣẹ Èdùmàrè. Oríyọmí Hamzat ẹ̀ mọ̀ ní fọjọ́ ọlọ́jọ́ lọ. Bẹ́ẹ̀ ṣe ń fi tiyín lẹ̀ tẹ́ ń gbọ́ tẹni ẹlẹ́ni, Elédùmarè ó máa bá yín gbọ́ tiyín náà ní gbogbo ìgbà. Ọ̀gá mi, mo kí yín o. Gbogbo ẹ̀yin tí ń bá Oríyọmí Hamzat ṣiṣẹ́, Alhaji Oríyọmí Hamzat, gbogbo yín pátápátá ni mo kí. Ẹ kú iṣẹ́ takuntakun láṣẹ Èdùmàrè. Wàhálà àti ìdààmú kò mọ̀ ní borí yín tayátọ́mọ. Àgídìgbo rédíò, mo wò live and direct ní ẹ̀yin náà wò. Máa jẹ gàba, apá láṣẹ látòní lọ. Gbogbo orin tó bá jáde lọ́dọ̀ àwọn Malian pátápátá dé ìwọ̀ níléeṣẹ́ rédíò Àgídìgbo láti òní lọ. Gbogbo orin tó bá jáde lọ́dọ̀ àwọn Malian pátápátá, àwọn ò sọ pé àwọn ní pa o, ṣùgbọ́n gbogbo orin tó bá jáde láti ọ̀dọ̀ àwọn Malian pátápátá a gbọ́dọ̀ lò mọ́ níléeṣẹ́ rédíò Àgídìgbo láti òní lọ. Àgídìgbo rédíò, àwọn gan ti padà lẹ́yìn Naira Marley. Àwọn Malian, àwọn tá à ń pè ní Malian, ọ̀gá mi ló sọ, Alhaji Oríyọmí Hamzat, àwọn gan sọ wípé látòní lọ wọn ò gbọ́dọ̀ play any music tó jẹ́ ti Naira Marley mọ́. Wípé gbogbo nǹkan tó jẹ́ ti Malians, àwọn pẹ̀yìndà, àwọn dẹ̀yìn lẹ́yìn wọn pátápátá. Don Jazzy ó ti unfollow Naira Marley, ó ti unfollow àwọn Malians. Àwọn bùjú gbogbo wọn pátápátá, gbogbo wọn náà unfollow àwọn Malians. Ọ̀rọ̀ ilé ayé tá a wà yìí, ilé ayé tá a wà yìí, ẹ dákun. B'Elédùmarè bá gbógo fèèyàn látọ̀run wá tó sọ pé lágbájá oríire mo fẹ́ kó lọ ṣe nílé ayé, ṣe mọ̀ pé béèyàn bá ní sùúrù, òǹtọ̀hún yóò ṣe ìdàkejì tí èé ṣe oríire láṣẹ Èdùmàrè. Ní tí gbogbo kó wa wálé ayé wá ṣe ní dáadáa, Elédùmarè ó fún wa lókun àtagbára láti ṣe. Ẹ sàmí wìtìwìtì, àmọ́ kẹ́ ẹ tó sàmí, ẹ jẹ́ á rántí pé ọwọ́ wa gangan ló wà. Àwa gangan la gbọ́dọ̀ fi ọwọ́ ara wa, a gbọ́dọ̀ fi tún wà ara wa ṣe ní. Gbogbo ẹ̀yin tí ń gbọ́ mi lọ́tùn lósì, nílé lóko, lẹ́yìn odi, ní Nàìjíríà, lókè òkun àti káàkiri jákèjádò gbogbo àgbáyé, ẹ mọ̀ ní ṣìṣe, ẹ ní fọwọ́ yín gbọ́mọ yín sí lẹ́ẹ̀kan sí láṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin abiyamọ ayé, ẹ dákun, ẹ bá ń sàmí wìtìwìtì. Èmi àdìtú ọ̀rọ̀ náà ni mò ń sọ̀rọ̀. Gbogbo ẹ̀yin tí ń gbọ́ mi nílé lóko àti lẹ́yìn odi, ẹ dákun, ẹ jẹ́ n tún sí ajá yín sí nǹkan kan.
ṣe mọ̀ pé Ìyábọ̀ Òjó gan ti ṣàlàyé pé àjọ òun ti ṣetán láti dìde sí Mohbad àti pé àwọn agbẹjọ́rò òun gan pàápàá ló ti ṣetán báyìí láti bá àwọn òbí, ẹbí, ará àti ọ̀rẹ́ náà ṣe débi tí ó lápẹẹrẹ pé òun fẹ́ bá wọn ṣẹjọ́ débi tó lápẹẹrẹ. Láṣẹ Èdùmàrè, gbogbo ẹ̀yin tí ń gbọ́ mi nílé lóko lẹ́yìn odi, ògo yín kò ní wọmi, ògo ọmọ yín ò ní wọ̀kùnkùn, àní kú tán kí gbogbo ayé tó wá máa jà fún wa pé lágbájá tó kú tàmẹ̀dò tó kú, ṣe mọ̀ pé ẹni tó kú ó ti lọ. Lóòótọ́ ìdájọ́ òdodo ni, ìdájọ́ òdodo gbọ́dọ̀ wá sí ìmúṣẹ ni. Àmọ́ ọmọ yìí, ṣé gbogbo ohun tá à ń ṣe yìí ṣó lè dá padà? Ẹ jàró, ẹni tó bá ti kú ní tiẹ̀ gbé, ẹ̀ní kúkú òjijì, ẹ̀ní bá wọn kúkú àjọkú, ẹ̀ní bá wọn kúkú ọ̀wọ̀ọ̀wọ́, èmi náà mọ̀ ní bá wọn kúkú àpàlàdọ̀ láṣẹ Èdùmàrè. Nǹkan tí mo tún rí ní Splash FM, ṣe mọ̀ pé Splash FM gan fúnra wọn, àwọn gan ti dẹ̀yìn lẹ́yìn gbogbo orin tí a bá ń pè mọ́ Naira Marley pátápátá. Wọ́n ní wọ́n ti báànù gbogbo orin Naira Marley lọ́dọ̀ wọn. Ẹ ò gbọ́dọ̀ rí kí wọ́n play ẹ̀ lórí station wọn gẹ́gẹ́ bá Gidigbo FM nílùú Ìbàdàn ṣe ṣe. So mo kí gbogbo yín ẹ kú iṣẹ́ takuntakun. Ìdájọ́ òdodo ni gbogbo èèyàn dùn lé lórí. Elédùmarè yóò sì tú àṣírí aṣebi. Gbogbo àwọn tó mọ̀ nípa ikú ọmọ yìí, ikú Mohbad, ìlérí Olúwa, gbogbo àwọn tó mọ̀ nípa ikú ọmọkùnrin yìí láṣẹ Èdùmàrè, Elédùmarè ó tú àṣírí yín síta. Lóòótọ́ ọmọ náà ti kú, ó ti lọ o, àmọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tó jẹ́ kọ́mọ yìí ó kú, gbogbo ẹni tó lọ́wọ́ nínú ikú ẹ̀ pátápátá l'Elédùmarè ó tú àṣírí pátápátá. Gbogbo ẹ̀yin tí ń gbọ́ mi lọ́tùn lósì nílé lóko àti lẹ́yìn odi, ikú òjijì ò mọ̀ nípa yín lẹ́ẹ̀kan sí. Mohbad, ire Olúwa, Ọ̀làdìmẹ́jì, Ọláolúwa tí gbogbo àwọn èèyàn tún mọ̀ sí ìmọ́lẹ̀. Láṣẹ Èdùmàrè, gbogbo ẹ̀yin abiyamọ tí ń gbọ́ mi lónìí, ìmọ́lẹ̀ ọmọ yín, ìmọ́lẹ̀ tí yín gangan ò mọ̀ ní wọ̀kùnkùn. Ẹ jẹ́ kí abiyamọ kú ọ̀rọ̀ ọmọ ìyá Mohbad. Láṣẹ Èdùmàrè, Elédùmarè ó tù yín nínú, Elédùmarè ó tù yín nínú. Gbogbo ẹ̀yin tí ń gbọ́ mi nílé lóko lẹ́yìn odi, àgàgà ẹ̀yin ọmọ ọ̀dọ́ òsèré òní, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan, mo sọ pé ẹ dákun, ẹ já mọ ọmọnú ẹgbẹ́ tá a bá wọ̀, bá wọ ẹgbẹ́ bá wọ ẹgbẹ́, Elédùmarè tó dẹnu níbù ó ti mọ ohun tí ó wọ̀ bẹ̀. Elédùmarè ti mọ ohun tí a jẹ láyé, Elédùmarè ti mọ ohun tá a jẹ láyé. Ẹ dákun, ohun tá a fẹ́ jẹ, ẹ má jẹ́ kó ba ohun tá a fẹ́ jẹ kó má bà jẹ́. Bẹ́ẹ̀ ni, gbogbo ẹ̀yin tí ń gbọ́ mi, ẹ̀yin ọkùnrin obìnrin tó jẹ́ pé tí nǹkan kékeré báyìí ti ṣẹlẹ̀, àfi kẹ́ ẹ máa wẹ́gbẹ́ kan kiri pé kẹ́ ẹ wọ ẹgbẹ́. Tẹ́ ẹ bá wọ ẹgbẹ́, ìgbà náà ni wọ́n wà á kọ̀yà fún yín, kò rí báwọn o. Ẹ rántí pé nígbà tí wọ́n bá kọ̀yà fún yín tán, bá lọ àbọ̀ tún padà àbọ̀. Mo kí gbogbo yín o, gbogbo ẹ̀yin ẹgbẹ́ pátápátá, n ò ní dákun ẹgbẹ́ kankan bí yìí. Ẹ dákun ẹ lọ sinmẹ̀dọ̀, ká máa para wa, ká máa jalè, ká máa fọ́ ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù, ká máa hùwà àbàjẹ́, ká máa ṣoògùn owó. Ògùn owó tẹ́ fẹ́ ṣiṣẹ́ mọ̀ pé bí wọn ò bá lo ẹ̀yà ara èèyàn, wọ́n lo nǹkan kan tó jẹ́ pé yóò lágbára. Ká máa pọmọ lẹ́kún jayé, ká máa pọmọ lọ́mọ jayé. Gbogbo ẹ̀yin tí ń ṣerú eléyìí, ẹ dákun, ẹ já lọ tọwọ́ ọmọ wa bọṣọ, ẹ já lọ ti ìwà ìbàjẹ́ bọlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, kó orílẹ̀‐èdè Nàìjíríà ó lè gòkè. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé bẹ́ẹ̀ bá pọmọ kan lẹ́kún, ẹ̀yin ò lè jayé. Ẹ jẹ́ á rántí pé ẹ̀yin náà bímọ sílé ayé. Bá lọ bá sì lọ, àbọ̀ ń bọ̀. Ṣé ẹ mọ̀ pé báwọn bàbá bá jèso àjàrà, ó ṣe é ṣe kéyìn ó padà wá lọ kà àwọn ọmọ. Ẹ rántí àwọn ọmọ tẹ́ ẹ bí. Ẹ rántí pé ibi tẹ́yìn bá ba dé, ibẹ̀ làwọn ọmọ yín ó ti bẹ̀rẹ̀. Ẹ rántí pé ẹ̀san sì ní, ẹ̀san ò lóko méjì, ẹ̀san lẹ̀san jẹ́. Gbogbo ohun tí kò wá bá ṣe nílé ayé, ẹ̀san ni. Báwọn Mùsùlùmí ò bá sọ, wọ́n á sọ pé Ọlọ́run ò bímọ àmọ́ bẹ́san. Ẹ̀san ń bẹ, ẹ̀san ń bẹ, ẹ̀san sì máa ń jà. Wọ́n sọ pé ẹ̀san kò gbóògùn o, ẹ̀san ake o. Kò sí bó ṣe lè ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè àgbáyé. Gbogbo ohun tí kò wá bá ṣe, ẹ̀san ni. A kẹsàn rẹ̀, a sì kéré ẹ̀. Èmi ó kẹsàn iṣẹ́ tí n bá fọwọ́ ara mi ṣe láṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá sì ń gbọ́ mi, gbogbo yín náà lẹ́ẹ̀sì kẹsàn iṣẹ́ tẹ́ ẹ bá fọwọ́ ara yín ṣe láṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá kọ́ àárọ̀ òjíire, gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà,
ẹ jẹ́ á pawọ́pọ̀ kájọ léwà àbàjẹ́ lọ. Ọ̀rọ̀ Mohbad tí ń bẹ ńlẹ̀ yìí, ẹ dákun ẹ jẹ́ kí gbogbo wa jọ pawọ́pọ̀. Èmi gan ń gbẹnu African Parrot sọ̀rọ̀, mò ń gbẹnu àwọn tó ń bá àdìtú ọ̀rọ̀ tó ń bá mi ṣiṣẹ́ pọ̀ sọ̀rọ̀ pé malians, gbogbo orin malians lásìkò yìí àwa gan unfollow wọn pátápátá, tí àwọn ọlọ́pàá ó fi ṣiṣẹ́ ìwádìí wọn, tí wọ́n ó fi rídìí òtòtọ́, tí wọ́n ó sì fi rídìí òdodo mú ṣáká. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ dákun ẹ jẹ́ kí gbogbo wa jọ fọwọ́sowọ́pọ̀ ká léwà àbàjẹ́ lọ láwùjọ. Àwọn ọlọ́pàá gan ti lọ gbé bàbá tó bí Ìrèolúwa, bàbá tó bí Mohbad. Àwọn ọlọ́pàá gan ti lọ gbé, wọ́n ti gbé ìyá tó bí nínú, wọ́n ti lọ gbé ìyàwó àtọmọ ẹ̀, gbogbo àwọn tó jẹ́ ọ̀rẹ́ pátápátá tó jẹ́ pé wọ́n lè sọ nípa ọ̀rọ̀ ọmọ yìí, wọ́n lè sọ ọ̀rọ̀ kan tàbí méjì lórí ọ̀rọ̀ ẹ̀ pátápátá ni wọ́n ti lọ gbé. Kì í ṣe pé wọ́n gbé wọn, kì í ṣe pé wọ́n fi wọ́n pamọ́ o, wọ́n lọ gbé wọn fún investigation ni. Gómìnà Èkó òun gan ti sọ wípé gbogbo ọ̀nà pátápátá làwọn ó fi ti ọlọ́pàá Nàìjíríà lẹ́yìn láti lè wádìí ikú tó pa ọmọkùnrin yìí, ọmọ 27 years, ọmọ ọdún mẹ́tàdínlọ́gbọ̀n tí wọ́n dédé pa torí kú ọmọ yìí. Gbogbo wa la mọ̀ pé ikú ẹ̀ ò tọwọ́ Ọlọ́run wá, gẹ́gẹ́ bí ìyá ẹ̀ gan ṣe sọ. Ìyá ọmọ yìí sọ pé ikú ọmọ òun mọ̀ pé kò ti ọwọ́ Ọlọ́run wá, àmọ́ gbogbo nǹkan tí ìyá yìí tún padà sọ lẹ́yìn náà, láṣẹ Èdùmàrè bó ṣe sọ bẹ́ẹ̀ náà ni ó sì ṣe máa rí. Ọmọ mi ikú ẹ̀ ò ti ọwọ́ Ọlọ́run wá, ènìyàn ló pa ọmọ mi. Ẹni tó bá pa ọmọ mi, inú ilé ẹ̀ máa gbóná, ogun máa jà á, ọ̀fọ̀ máa ṣẹ́, ògo ọmọ wọn nínú ìdílé wọn bó ṣe máa wọ mí nìyẹn o. Àtẹni tó pa àtọmọ ẹ̀, torí wọ́n dá mi lóró. Torí ẹni tó ta fà sókè tó yí dóborí ni, tó sọ pé kò sọmọ aráyé tó rí òun ṣe mọ̀ pé Elédùmarè ń wò ó. Gbogbo ohun tí kó wa bá sì ṣe pátápátá, gbogbo ẹ̀ ni ó lérè. Ẹ dákun gbogbo ẹ̀yin abiyamọ ayé, ẹ já tiẹ̀ mọ́ ro tàwọn ọmọ tá a bí yìí, ẹ já mọ́ ro tàwọn ọmọ wa, ẹ já rò pé kò sí nǹkan tá à ń dúró ṣe nílé ayé ju pé káwa gbéṣẹ́ káwọn ọmọ bọ́ síbẹ̀ lọ. À ń ṣiṣẹ́ lẹ́ẹ̀dẹ̀ ọmọ ni, ẹ má jà á ṣiṣẹ́ ìbàjẹ́, ẹ má jà á ṣiṣẹ́ burúkú lẹ́ẹ̀dẹ̀ àwọn ọmọ tá à ń bí nílé ayé lónìí. Ẹ jẹ́ á ṣiṣẹ́ pé tá a bá lọ tán káwọn ọmọ wa ó mọ jèrè iṣẹ́ tá a ti ṣe. Irú iṣẹ́ wo làwọn ọmọ tiẹ̀ fẹ́ jèrè? Irú iṣẹ́ wo làwọn ọmọ tèmi fẹ́ jèrè? Ṣé ẹ mọ̀ pé Elédùmarè fún wa ní àǹfààní kan? Àǹfààní tí Elédùmarè fún wa ni pé Elédùmarè fún wa ní àsìkò àti ààyè láti ronú pìwàdà nígbà tá a bá sì wà nílé ayé, tá a sì ń jẹ́ èèyàn, tá a sì ń jẹ, tá a sì ń mu, tẹ́mi sì ń bẹ lára wa. Ṣùgbọ́n bá a bá ti mékanlẹ̀ lẹ́ẹ̀kan tí ẹ̀mí ti jáde kúrò nínú bọ́dì tá a gbé sára yìí, ṣé ẹ mọ̀ pé kò sátúnṣe mọ́? Kò sátúnṣe mọ́ o. Ó wá kú káwa lọ mọ́ jẹ́jọ́ lọ́dọ̀ Elédùmarè nǹkan tá a bá ti gbélé ayé ṣe. Nígbà náà gbogbo ohun tá a wá gbélé ayé ṣe ọ̀hún, àwọn ọmọ tó wá ń bọ̀ lẹ́yìn tiwa, àwọn ọmọ wa wà máa jẹ́. Ẹlòmíín wà tó jẹ́ pé bọ́ bá ń débì kan tí ń bá àánú pàdé, tó bá débì kan tí ń bójú rere pàdé, àwọn èèyàn sọ pé iṣẹ́ tí ìyá àti bàbá ọmọ yìí ti ṣe sílẹ̀ ni. Bẹ́ẹ̀ nìkan bá sì tún wà tó ń hùwà burúkú, bí wọ́n bá lọ wo àkọsílẹ̀ bàbá tó bí lọ́mọ, ṣé ẹ mọ̀ pé wọ́n sọ pé iṣẹ́ tí bàbá ẹ̀ ṣe ní ń jẹun. Bàbá ẹ̀ ògbóǹtarìgì ẹni tó jẹ́ pé ìmọ̀ ń pààyàn ni, ìmọ̀ ń hùwà báyìí. Nígbà tí nǹkan burúkú bá wá ń yọ ọmọ bíbí inú ẹni bẹ́ẹ̀ náà ṣe, nígbà tẹ́ni ọ̀hún bá lọ tán, àyè ó sọ pé ohun tí bàbá rẹ̀ ṣe ìní ń jẹ. Ẹ dákun gbogbo ẹ̀yin tí ń gbọ́ mi lọ́tùn lósì, gbogbo ẹ̀yin olólùfẹ́ àdìtú ọ̀rọ̀, ẹ jẹ́ á mọ ohun tá a bá ń ṣe. Gbogbo ohun tá a bá ń ṣe ní dúníyàn tó jẹ́ pé ó lè fà á pé tá a bá lọ tán káwọn ọmọ wa ó jìyà. Ẹ dákun ẹ já sọ ṣe, ẹ má jà á hùwà àbàjẹ́ mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ já jìnnà síwà àbàjẹ́. Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run sọ pé fẹ́ràn ọmọnìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ. Ẹ dákun ẹ já fẹ́ràn ara wa. Gbogbo ohun tí kò wà bá níta bá fi lè ran ọmọlàkejì wa lọ́wọ́, ẹ dákun ẹ já máa ṣe, ẹ já ṣe. Láṣẹ Èdùmàrè, Elédùmarè yóò fún gbogbo wa ní ẹ̀mí, okun àtagbára láti lè ṣe olóòótọ́ sí títí dópin. Gbogbo ẹ̀yin onígbàgbọ́ òdodo mo kí yín. Ẹ kú b'Elédùà wa ti pé orí. Ẹ dákun ọ̀rọ̀ Jésù Kristi, gbogbo ọ̀rọ̀ tí Jésù sọ, ẹ jẹ́ á mú lò, ẹ jẹ́ á mú tẹ̀lé. Gbogbo ẹ̀yin Mùsùlùmí òdodo mo kí yín. Ẹ dákun ìjẹ́ ẹlẹ́sìn mẹ̀sìn lórílẹ̀‐èdè Nàìjíríà, ẹ jẹ́ á lọ kọwọ́ ẹ̀ bọlẹ̀,
àwa Yorùbá gangan la tún wá ń bára wa jà. Àwa sọ ọ̀rọ̀ wa àsọ di ọ̀rọ̀ ìjà ẹ̀sìn. Ọ̀rọ̀ ìjà ẹ̀sìn kí ló dé? Ṣèbí kankan náà ni wá. Ṣèbí ẹ̀sìn àbáláyé lẹ̀sìn tó ti wà káwọn baba ńlá wa ó tó wà. Ẹ̀sìn ti wà tipẹ́. Àwọn èèbó ló mú ẹ̀sìn ìgbàgbọ́ wá. Wọ́n mú ẹ̀sìn Mùsùlùmí wá ni. Ṣùgbọ́n kó wá ló wò pé ẹ̀sìn tí mo lè ṣe ni tí mo fi lè rọ̀rùn wọ̀ tí n bá kú. Ẹ̀sìn tí mo lè ṣe ni tínú Ọlọ́run fi lè dùn sí mi. Elédùmarè ò sì bínú sí i. Àwa tá ń ṣẹ̀sìn ìgbàgbọ́ ẹ jẹ́ á ṣe bó ti yẹ ká ṣe. Ẹ jẹ́ á ṣe bí Bíbélì ṣe sọ. Gbogbo àwa tá ń ṣe ẹ̀sìn Mùsùlùmí ẹ dákun ẹ jẹ́ á ṣe bá Àlùkùránì ṣe sọ. Èmi ò rò pé ẹ̀sìn kan lè wà tó jẹ́ pé ó lè faramọ́ pé pa ọmọ làkejì ẹ, kó bọ́ ọmọ làkejì ẹ, ṣèwà burúkú sọ́mọ làkejì ẹ. Ẹ jẹ́ á máa ran ara wa lọ́wọ́ ni. Ọmọ ìyá ni gbogbo wa pátápátá. Ẹ má jẹ́ kọ́rọ̀ ẹ̀sìn ẹ má jẹ́ ó dàrin wa rú lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọ̀rọ̀ ẹ̀sìn ẹ dákun ẹ má jẹ́ ó dàrin wa rú nílẹ̀ Yorùbá kóòtù òjíire. Ẹ jẹ́ á pawọ́pọ̀. Ẹ má jẹ́ kó jẹ́ pé lèyí gan-an la Sátánì ó mú wá láti lè wá máa para wa ṣe mọ̀ pa àti wọnú ara. Christiani ti fẹ́ Mùsùlùmí, Mùsùlùmí ti fẹ́ onígbàgbọ́. Àwọn onígbàgbọ́ ti fẹ́ àwọn ẹlẹ́sìn àbáláyé. Ẹlẹ́sìn àbáláyé ti fẹ́ Mùsùlùmí àti wọnú ara wa. Ẹ̀sìn ẹ dákun ẹ má jẹ́ ó tún gba ìjọba ọ̀run sọnù mọ́ gbogbo wa lọ́wọ́. Mo kí gbogbo yín o. Ẹ kú kalẹ̀. Lẹ́ẹ̀kan sí i ẹ dákun ẹ bá wa lọ sórí péèjì wa kẹ́ ẹ lè mọ rí àwọn fídíò tá a bá ń jù sáfẹ́fẹ́ torí pé lẹ́nu lọ́lọ́ yìí á bẹ̀rẹ̀ àwọn ètò gbáǹkọ́gbì tá a fẹ́ máa ṣe. Àwọn iṣẹ́ ìwádìí tá a ti ṣe káàkiri gbogbo ilẹ̀ Áfíríkà lọ́pọ̀lọpọ̀ orílẹ̀-èdè tí ó wà ní Áfíríkà yìí tá a ti ṣe káàkiri. A mọ̀ tú àwọn pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àwọn nǹkan àṣírí ńláńlá tọ́pọ̀lọpọ̀ ò mọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà nílẹ̀ Yorùbá kóòtù òjíire àti káàkiri gbogbo ilẹ̀ Áfíríkà láàrin ọmọ Yorùbá àti láàrin àwọn ẹ̀yà míì. A mọ̀ ṣe àwọn ètò yìí ńlá láìpẹ́ nínú stúdíò wa tuntun tó ṣe tá a ṣẹ̀ṣẹ̀ parí. Láṣẹ Èdùmàrè wàhálà ìdààmú Elédùmarè ò mà ní jẹ́ kó jẹ́ tèmi àti ìwọ tayàtọ̀ ọmọ gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lónìí. Elédùmarè yóò máa fi ṣọ́ ẹ̀ yóò máa fi ṣọ́ gbogbo wa láṣẹ Èdùmàrè. Ẹ lọ follow wa kẹ́ ẹ lọ like page wa. Ẹ subscribe sí YouTube channel wa náà. Gbogbo social media wa Àdìtú Ọ̀rọ̀ TV ni àti African Parrot TV, Peruquin African Parrot TV, Àdìtú Ọ̀rọ̀ TV. Ẹ dákun ẹ lọ follow page wa. Àkíyín lẹ́ẹ̀kan sí gbogbo ọwọ́ tẹ́ fi ń tẹ fóònù yín tẹ́ fi ń follow page wa ọwọ́ yín ò ní gé láṣẹ Èdùmàrè. Etí tẹ́ fi ń gbọ́ wa etí yín ò mọ̀ ní fàyà pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bí ọwọ́ aṣọ. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń mú owó tẹ́ fi ń lọ ra dátà tẹ́ fi ń wò èmi Àdìtú Ọ̀rọ̀. Owó yín iná ò ní tán wo yín láṣẹ Èdùmàrè. Elédùmarè ó máa pèsè fún yín nítorí pé àbùdí ntolókun àbùdí ntọlọ́sàṣẹ́ mọ̀ pé bá a bá ti bomi báyìí máa dé padà ni. Bẹ́ẹ̀ bá ti ń mówó yín Elédùmarè ó túbọ̀ máa fọ̀pọ̀ rọ́pò fún yín ni láṣẹ Èdùmàrè. Ẹ̀jẹ̀ ọ̀dàlẹ̀ látẹ̀délẹ̀ ìlérí. Wàhálà àti ìdààmú ò ní dé bá mi kò ní dé bẹ́yìn náà tẹ̀yàtọ̀ mọ́ wọn ò ní ròkú ọmọ ká yín mọ́lé láṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin tí ń gbọ́ mi ẹ dákun ẹ bá ń sàmí wìtìwìtì. Ẹ má hùwà burúkú o. Ẹ dákun orílẹ̀-èdè Nàìjíríà ẹ jájọ pawọ́pọ̀ kájọ gbé ni. Ilẹ̀ Yorùbá kóòtù òjíire ẹ jájọ pawọ́pọ̀ kájọ gbé ni. Bẹ́nìkan bá ń gbé níwájú tẹ́nìkan ń fà sílẹ̀ lẹ́yìn ṣe mọ̀ pé nǹkan òun ò ní yá. Àmọ́ bí wọ́n bá gbé níwájú tán gbé láàrin táwa náà tún gbé bá wọn gbé lẹ́yìn ń bì ṣe mọ̀ pé nǹkan òun ò yá gbé. Láṣẹ Èdùmàrè Elédùmarè ó ràn kó wa lọ́wọ́. Gbogbo wa ládélẹ̀ ìlérí láṣẹ Èdùmàrè. Mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ kú kalẹ̀. Àpẹẹrẹ yìí fúnra wa ní bọ́lọ́run ti wí. Kọ́mọdé àtàkà máa gbọ́ o. Kó nígbàgbọ́ gbogbo àgbáyé ẹ máa gbọ́ o. Kí gbogbo ẹni tó ń jọyìn kí gbogbo ẹni tó ń jàdó máa gbọ́ o. Ká máa mọ̀ wípé yẹpẹrẹ ni wá bí ewéko. Bí a bá ń jó, bí a bá ń jàdó, bí a bá ń fi tan ewúrẹ́ jẹ ká o. Ká má gbàgbé pé